èyí tó ń wá lọ ṣe ní ìlú òyìnbó tó lọ kò lè mẹ́sàn jáde. èyí tó lọ pẹ̀lú tẹ̀yìn gbé dání. sẹ́rìsà ohun tó lọ ṣe yẹ kò lè mẹ́sàn jáde. kò lè méso jáde. kò lè mú èso jáde. àwọn tó lọ báyẹn àwọn ni colonizer wa àwọn ló colonize wa. tí wọ́n mú wa tí wọ́n mú wa sí àwọn ló mú wa sí. àwọn ló mú wa dé àwọn ló dá problem sáyé wa dìbò ṣé báwo ló ṣe amalgamation àbá nǹkan ni. in 1914. ẹ má jẹ́ àkàtà ẹ̀ tó sọ̀rọ̀ débẹ̀ ṣé bá nàìjíríà ti pín àkàntì lọ ni nàìjíríà ti pín àti ìpínyà ni oníkàkó tí lọ ni ìlú ò fararọ so iṣẹ́ ńlá wà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ifá láti ṣàtúntò orílẹ̀-èdè nàìjíríà a gbọ́dọ̀ ṣọ̀kan ọmọ nàìjíríà fẹ́ rara wa mọ́ Ìgbò kò fẹ́ bá Haúsá ṣe Haúsá ò fẹ́ bá Ìgbò ṣe nísìnyí báyìí Haúsá náà ò fẹ́ bá Yorùbá ṣe nàìjíríà ti pín kọ́lọ́run kó kàn ṣàánú ni so nǹkan táwa rí níbẹ̀ nìyẹn eléyìí bí Sunday Igboho wà bẹ́ẹ̀ wọ́n mọ iye Sunday Igboho tó wà nàìjíríà wọ́n mọ iye Táíwò Ìgbòho tó wà nàìjíríà tí ó sì sàpamọ́ tí ò ti sọ̀rọ̀ ṣebí ìgbà tí Gani Adams wà lárò bí kò sí Gani Adams wà nàìjíríà nígbà yà wọn Gani Adams àrò bí kò sí Gani Adams wọn ṣe bẹ́ẹ̀ tó tún burú ju Gani Adams ní Sunday Igboho ní tó jáde kó tó di pé Gani Adams náà ń wọ agbádá káàkiri ní sí agbádá funfun lèmi náà ń wọ agbádá funfun ní Gani Adams máa ń wọ̀ sí agbádá funfun ní àní so kọ́sẹ̀ ṣẹlẹ̀ ní ẹ àwọn kan náà ti jà tó ti gbógun tí justice Nàìjíríà ẹ wo Festus Keyamo tẹ́lẹ̀ yẹ ṣé bọ́dọ̀ ti jà fún justice rí kó tó ti gbọ́ fúnra fún mẹ́tò náà dákẹ́ Dino Melaye yẹn náà òun náà ti jà fún rí ìgbà tó fẹ́ẹ́ dàgbà fúnra fún appointment òun náà dákẹ́ Dr. Kayode Fayemi former governor Èkìtì àgọ́ òun náà ti jà fún nǹkan yìí rí ìgbà tó náà di gómìnà òun náà dákẹ́ so kò sí gbogbo ilé ìtàn ọ̀gá ọ̀gá kò ní tuntun fáwọn èmi study Nigeria very well both physically and spiritually mo mọ tó lọ Nigeria dáadáa níwọ̀n bá ọjọ́ orí mi ìbá àwọn yẹn náà ti jà ẹgbúrò wọn mọ́ ni Festus Keyamo yẹn Minister of Aviation yẹn is a brilliant lawyer tóun náà ń jà tí ò compromise nígbà tó yá ẹ̀dọ̀ black women àwọn náà dákẹ́ ẹnì kan náà ló ṣàmà jáde wọ́n ti di lẹ́nu jọba mọ̀ bó ṣe ń dí wọn lẹ́nu ẹ wo Dr. Taisola nígbà ayé tiẹ̀ tèmi àjàgbára náà ni nígbà tó yá wọ́n fi ṣe chairman People's Bank òun náà dákẹ́ Professor Wọlé Ṣóyínká ṣebó náà jàjà ṣebó kan tó jà fún wa náà ni nígbà tó yá wọ́n fi ṣe chairman road safety corps òun dákẹ́ kò jẹ́ tuntun sáwà gọ́ọ̀mẹ̀ntì mọ̀ bó ṣe ń wọlé sí wọn lára tó fi ń pa lẹ́nu mọ́ èyí tí ò bá ti gbà pẹ̀lú wọn ẹ̀dà kan clamp sátìmọ́lé àbí kan lè kúrò nílùú àbí kan pa ìṣẹ̀dá ẹ̀dà kan lè kúrò nílùú kó sá lọ kó fìlú lẹ̀ fún wọn tàbí kí wọ́n pa àbí kí wọ́n tìmọ́lé torí pé wọ́n á rí i pé ọlọ́tẹ̀ ni tó fẹ́ òtá dúró gọ́ọ̀mẹ̀ntì wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó. Wale Olagunju náà lórúkọ mi kò yí padà tí gbogbo yẹn mọ̀ sí wòlíì tí kì í wẹ̀ kì í ṣe bàbá tí kì í wẹ̀ o wòlíì tí kì í wẹ̀ àwọn yẹn máa ń pè mí ní wòlíì tí kì í wẹ̀ àwọn kan máa ń pè mí ní bàbá seed kò sílẹ̀ ìtẹ́ pè mí tí mi kì í jẹ àwọn kan máa ń pè mí bàbá seed àwọn kan máa ń pè mí ní wòlíì tí kì í wẹ̀ so kò délé ìtẹ́ pè mí náà káfọkù mẹ́ran káfẹ́ràn mọ́kù èmi náà ló jẹ́ bẹ́ẹ̀. kí ló bí kí Sunday Igboho jáde tó di ajìjàgbara fún Yorùbá ṣẹ́ni táwọn ẹ̀kọ́ bá sọ pé ẹnìkan kan jáde kí ló bí kó jáde nǹkan kan ló jáde àwọn baba ńlá wa ló pèwé o wọ́n tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú nǹkan kan ló ṣàbí ṣẹ́ni I read a lot nígbà tí wọ́n sọ pé Sunday gbéwé lọ sí London tèmi o opinion tèmi o kì í ṣe ti group mi o kò sí leader wa tí ò kì í lọ sí Don Street o ààrẹ tó wà ń bẹ̀ yín gbà kó tó wọlé lọ bẹ̀ Peter Obi lọ bẹ̀ Atiku lọ bẹ̀ so normal wọn ní àwọn ni wọ́n mọ ohun tó ń lọ bẹ̀ lọ ṣe so tóun náà bá lọ bẹ̀ ṣe báwọn kan ti ń lọ kó náà tó lọ ó wá jẹ́ tuntun ni so bet àwọn yẹn ń pè ní Sunday Igboho òòṣà èmi ò pè ní Sunday Igboho òòṣà Apostle Sunday Adéyẹmọ Igboho Jésù lèmi ń pè àbí pásọ nígbà tá a lọ sí Kútọ̀nù tá a lọ bá Apostle Sunday Adéyẹmọ Igboho òòṣà
làwọn kan ń pè ní Igboho kì í ṣe Igboho ní ìlú ẹ̀ gangan nígbà tí èmi lọ sí Igboho gangan wọ́n pè ní òòṣà bàbá dámì àwọn kan tí ò mọ̀ ní pé ní òòṣà bàbá kì í ṣe Igboho òòṣà bàbá dámì ni wọ́n ń pè so àwa kírísítẹ́nì o tá à ń gbàdúrà ń gbà yẹn tá a mọ̀ wípé àwa ènìyàn rẹ̀ Yorùbá ló ń jà fún tó sì fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ àwa kúrajọ làwa sọ pé ọkùnrin yìí o tó ń ṣe bí eléyìí iṣẹ́ ìgbà ẹ̀mí lànà lòun náà ń ṣe àwa fún wa sọ ní Apostle Sunday Adéyẹmọ Ìgbòho Jésù tó bá lọ síbẹ̀ tó gbé ìwé lọ sọ́dọ̀ àwọn òyìnbó ṣé bí kankan ló bí tí ò bá sí ohun tó ń jà níbí kò ní lọ́bẹ̀ tó bá gbé federal government àwọn leader wá resolve the issue of marginalization corruption and injustice kò ní lọ kí ní ikú sọ́wọ́ àwọn leader wa nǹkan tó gbé lọ́bẹ̀ nìyẹn èmi ò dálẹ́bi o èmi ò dàmọ́ nísìsiyìí tó fi lọ́bẹ̀ ṣe pé àwọn ọmọ nísìsiyìí tó fi lọ́bẹ̀ but tèmi mọ̀ ní ọkàn tèmi pé ohun tó ń ṣẹlẹ̀ ló bí ìgbésẹ̀ ìgbà táwọn dẹ̀ lọ́bẹ̀ ṣebí ambassador wọn sọ̀rọ̀ níbí ó ní suffering country ní Nàìjíríà pé àwa náà la máa di sọ́fẹ̀ ó dá táwọn Sunday Igboho bá wà níbí ṣèbó wà ní Nàìjíríà tó ń jà fáwọn èèyàn ẹ̀ ṣèbí gọ́ọ̀mẹ̀ntì wa náà ló lé wọn lọ tó fẹ́ pa onílòkò yọ like I rightly say gbogbo nǹkan tí wọ́n ń fà kò jẹ́ bẹ́ẹ̀ ó yẹ káwọn leader àforíkorí ohun tí àwọn ará ìlú ń jà fún yìí kí ni a lè ṣe sí àyùtálẹ́mi tó bá di sọ́ọ̀fù issue tó wà lẹ̀ àti tó tọ́ka jáde ni ok ẹ wo Nnamdi Kanu bẹ́ẹ̀ sí ṣé bí kan náà tó náà jà fún bẹ́ẹ̀ ni wọ́n ti mọ́lé sí nǹkan tó ṣẹlẹ̀ n tó wà nílẹ̀ tí federal government ò resolve òun ló ń bí gbogbo wàhálà not until tí federal government resolve tó ń ṣe suffering country suffering state bí Sunday Igboho wà bẹ́ẹ̀ wọ́n mọ iye Sunday Igboho tó wà Nàìjíríà wọ́n mọ iye Sunday Igboho tó wà Nàìjíríà tí ó sì sàpamọ́ tí ò ti sọ̀rọ̀ ṣebí ìgbà tí Gani Adams wà láàrò bí kò sí Gani Adams wà Nàìjíríà nígbà yà wọn Gani Adams àrò bí kò sí Gani Adams wọn ṣe bẹ́ẹ̀ tó tún burú ju Gani Adams ní Sunday Igboho ní tó jáde kó tó di pé Gani Adams náà wọ agbádá káàkiri ní sí agbádá funfun lèmi náà wọ agbádá funfun ní Gani Adams máa wọ̀ sí agbádá funfun ní so ká ṣe ṣẹlẹ̀ ní ẹ àwọn kan náà ti jà tó ti gbógun tí injustice sí Nàìjíríà ẹ wo Festus Keyamo tẹ́lẹ̀ yẹ ṣé bọ́dọ̀ ti jà fún injustice rí kó tó di pé wọ́n fún láàpọ̀ mẹ́tò náà dákẹ́ dínà màláyé yẹn náà òun náà ti jà fún rí ìgbà tí federal government fún láàpọ̀ mẹ́ òun náà dákẹ́ Dr. Kayode Fayemi former governor Ekiti àgbò òun náà ti jà fún nǹkan rí ìgbà tó náà di gómìnà òun náà dákẹ́ so kò sí gbogbo ilé ìtàn ọ̀gá ọ̀gá kò ní tuntun fáwọn èmi study Nigeria very well both physically and spiritually mo mọ tó lọ Nigeria dáadáa níwọ̀n bá ọjọ́ orí mi ìbá àwọn èèyàn náà ti jà ẹgbúrò wọn mọ́ ni Festus Keyamo yẹn minister of aviation yẹn is a brilliant lawyer tóun náà ń jà tí ò compromise nígbà tó yá pẹ̀lú black women àwọn náà dákẹ́ ẹnì kan náà ló ṣàmà jáde wọ́n ti di lẹ́nu jọba mọ̀ bó ṣe ń dí wọn lẹ́nu ẹ wo Dr. Taisola nígbà ayé tiẹ̀ ṣèbí àjẹgbára náà ni nígbà tó yá wọ́n fi ṣe chairman People's Bank òun náà dákẹ́ Professor Wole Soyinka ṣèbó náà jà ṣèbó kan tó jà fún wa náà ni nígbà tó yá wọ́n fi ṣe chairman road safety corps òun dákẹ́ kò jẹ́ tuntun sáwà gọ́ọ̀mẹ̀ntì mọ̀ bó ṣe ń wọlé sí wọn lára tó fi ń pa lẹ́nu mọ́ èyí tí ò bá ti gbà pẹ̀lú wọn ẹ̀dà kan clamp sátìmọ́lé àbí kan lè kúrò nílùú àbí kan pa ìṣẹ̀dà ẹ̀dà kan lè kúrò nílùú kó sá lọ kó fìlú lẹ̀ fún wọn tàbí kí wọ́n pa àbí kan tìmọ́lé torí pé wọ́n á rí i pé ọlọ̀tẹ̀ ni tó fẹ́ òtá fúró gọ́ọ̀mẹ̀ntì wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ so kankan tó ń ṣẹlẹ̀ yìí gangan problem yẹn ni ló jẹ́ kí àwọn ará bí pé ìyàtọ̀ fi ń jẹ àwọn èèyàn mi yìí ó ti pọ̀ làwọn fi dìde that's just the way I look at it làwọn náà fi wá di messiah àwọn èèyàn wọ́n rí àwọn èèyàn wọn àwọn Nnamdi Kanu yẹn nísìn àwọn Sam Ekpan àwọn Sunday Igboho wọ́n rí wọn bíi messiah tó lè gba àwọn èèyàn wọn là nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ nìyẹn kò sí kankan but gọ́ọ̀mẹ̀ntì ò rí bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì kò lísìn sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò lísìn wọn ò lísìn sí nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti 67 ti dé ti pé problem kan yìí náà ni not until tabali suffer báwo la ṣe lè di suffer suffering country sovereign state unified people through genuine restructuring under United States of Nigeria without any form of division that's only the only solution torí nǹkan ti bàjẹ́ àwọn èèyàn ti wá ní wọ́n ti sọ ìrètí nù lórílẹ̀‐èdè Nàìjíríà nǹkan tó yá àwọn leader yẹn àwọn èèyàn ti sọ ìrètí nù wọn ò fẹ́ gbọ́
tẹ bá kàn gbọ́ tán pé Nàìjíríà láhàn ni ìdènà wọn mọ́ àwọn tó wà ní diaspora ò tẹ̀ fẹ́ ṣáwọn yẹn tẹ̀ fẹ́ wálé ni wọ́n tẹ̀ fẹ́ gbọ́ pé Nàìjíríà mọ́ tẹ bá gbọ́ pé Nàìjíríà wọn á rí bí zoo ṣé àwọn tán pè ní zoological garden tán kàn kó oríṣiríṣi ọgbẹ́ ẹranko tán kàn kó wọn jọ pọ̀ ní tó ṣẹlẹ̀ Nàìjíríà ni. bàbá èyí tí ẹ̀ ń gbé lọ́wọ́ ǹjẹ́ tí ẹ̀ ti ní àjọṣọ pẹ̀lú Sunday Igboho. mi ní àjọṣọpọ̀ pẹ̀lú ẹ̀ but tá a bá fẹ́ ṣe world press conference ṣe pé normal ó yẹ ká invite ẹ̀ but tó bá wá ṣe àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ní gbé wọn ṣé wọ́n ní gbé wọn we give thought to that at least ó yẹ ká gbé wọn but àwa fẹ́ make effort láti ṣàtì presidency. èyí tó ń wá lọ ṣe ní ìlú òyìnbó tó lọ sí. kò lè mẹ́sọ̀ jáde. èyí tó lọ pẹ̀lú ìtẹ̀yìn gbé dání. sẹ́ríṣà ohun tó lọ sí yẹ kò lè mẹ́sọ̀ jáde. kò lè mẹ́sọ̀ jáde. kò lè mú èso jáde àwọn tó lọ báyẹn àwọn ni colonizer wa àwọn ló colonize wa. tí wọ́n mú wa tí wọ́n mú wa sí àwọn ló mú wa sí. àwọn ló mú wa dé àwọn ló dá problem sáyé wa dìbò ṣé báwo ló ṣe amalgamation àbá kọ́ ni. in 1914. ẹ má jẹ àkàtà àtẹ tó sọ̀rọ̀ débẹ̀ ṣé báwọn náà ni àbáwọn kọ́ ni problem tó ṣẹlẹ̀ ṣé báwọn pípù yìí náà ni ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Burkina Faso Mali and Niger now táwọn yẹ gbara wọn táwọn náà yarí mọ́ ọ lọ ọ̀ǹtí táwọn náà bá gbara wa o tá a bá gbara wa lọ́wọ́ àwọn èèyàn wọn ẹ̀rí àwọn ọmọ wa ni ẹ̀rí àwọn ọmọ wa tó ń gbá bọ́ọ̀lù náà ni tánú àwọn òyìnbó yẹn tó lè gbá bọ́ọ̀lù tó Drogba àti Samuel Eto'o ẹ wo kékeré tí wọ́n fún wọn ẹ wo tí wọ́n ṣe ń gbọ́ ọmọ tiwọn kan tó yà àwọn èèyàn àwa la máa resolve issue ara wa tó bá jẹ́ tèmi o tó bá pẹ́ ńgbà táwọn Sunday Igboho fẹ́ lọ bẹ̀ máa dùn aṣọ kí kò lè mú èso jáde ẹ má dán. bàbá nínú ọ̀rọ̀ tí ẹ sọ tó bá jẹ́ pé wọ́n sọ fún èmi màá ní kíní yóò lè mú èso jáde ẹ má lọ but tí ẹ mọ̀ pé yìí ní right tó ní pé àwọn yẹn ò ní lè ṣe nǹkan kan Nigeria is a sovereign state. It's a sovereign state. Bàbá. It's a sovereign state. Bàbá nínú ọ̀rọ̀ tí ẹ ti sọ ní orí àwọn ìkànnì wa ta kó aṣáájú yín lè ní. Ẹ ti sọ pé ẹ ti lọ sí ọ̀rọ̀ Sunday Igboho nígbà tó wà ní àhámọ́ ní orílẹ̀-èdè Kútọ́nù lọ́hùn. Ṣèbó wà láyé. Eléyìí náà tí ẹ bá gbé dání sí tí ẹ ń lọ sọ́dọ̀ oníwá ẹ ti lọ sọ́dọ̀ ẹlẹ́yìn gbogbo àwọn tí wọ́n jẹ́ àtàwọn ọba àtàwọn tí darí orílẹ̀-èdè yìí gbà pẹ̀tù gbogbo náà lẹ́tì lọ́sọ̀lọ́ wọn rí eléyìí sà kí ni ìgbìyànjú láti rí gan bí ò tiẹ̀ wá sí Nàìjíríà àti lọ bá mi tó wà ṣé gbégbèsè ẹni àbíkẹ́ tiẹ̀ gbégbé à nǹkan tí mo nílé o jájọ wò ó bóyá òun á lè sinmi tí òun náà ṣe lọ́rùn. no a lè stop òun kó má gbégbèsè a lè stop ẹ kí nìdí àwa ń lọ báyìí àwa náà ń lọ báyìí táwọn bá ń ṣe tiwọn tó bá bọ́ sí to God be the glory táwọn náà bá ṣe tiwa tó bọ́ sí to God be the glory wọn ní sọ pé àwa la dí wọn lọ́wọ́ àwa ò dí wọn lọ́wọ́ but àwa ń rò ó ní ọkàn báwo la ṣe máa rí ṣáà sí including Sam Ekpan but àwa ń wò ó lọ́kàn àwa association mi à ń wò ó lọ́kàn pé tábà invite àwọn people yìí ṣé àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ní gbé wọn kó má jẹ́ pé àwọn èèyàn máa sọ pé àwọn group wa ni wọ́n lò pé wọ́n ti gbówó fún wa la fi tàn wálé tọ́wọ́ fi tẹ̀ wọ́n gbogbo nǹkan wọ̀nyí làwa ń rò lọ́tún lọ́sì yes ó yẹ káàdì ṣàwọn sí wọn. torí nǹkan táwọn èèyàn máa sọ ni pé bí ẹ bá lè nìkan wálé there are many ways tí ẹ lè fi níṣà sí wọn ẹ lè tàtẹ̀jíṣẹ́ ẹ lè pè wọ́n lórí àgbo òun náà lèmi náà sọ fún yín ṣé gẹ̀tẹ̀ sí ṣé mọ̀ the best bet ṣe bí gbogbo nǹkan tá a la fẹ́ ṣe ń sìn aláfẹ́ ṣe world press conference ó yẹ kí gbogbo wọn wà ń bẹ̀ ni ó yẹ kí wọ́n wà ń bẹ̀ ṣe bí ọ̀rọ̀ Nàìjíríà ni táwọn náà bá wà ń bẹ̀ wọ́n á sọ fíìmù wọn pé nǹkan báyìí ló ń bí wa àbí oníkàlùkù á sọ tiẹ̀ àwa jẹ foríkorí ẹgẹ tí kan tí mo sọ ti bọ́dá bá lọ invite àwọn people yìí ṣé àwọn security chief ò ní gbé wọn tó ń dẹ̀ fojú sí wọn lára torí pé mo sọ kinní kan mo ní àwọn leader wa ò ronú kinní yìí wípé problem kan tá ti ń bá tù láti 67 ti dé òun ló ń bí wàhálà sórílẹ̀-èdè wa òun ló ń jẹ́ kó orílẹ̀-èdè wa lọ síwájú we are talking about the diversification of many generations desolation of many generations tó ṣàn lọ tó ti dúró tì sí kò dẹ̀ sí ọ̀nà tí àwọn èèyàn lè fi ẹ̀hónú wọn hàn bí kò sọ̀rọ̀ bí àwọn agitator ṣe ń jáde ni wọ́n fi ẹ̀hónú hàn ni pé nǹkan yìí ṣẹlẹ̀ sáwọn èèyàn àwọn ò fẹ́ gọ́ọ̀mẹ̀ntì ò rí bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì rí pé wọ́n gbógun ti gọ́ọ̀mẹ̀ntì wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀hónú ni ó yẹ kán pè wọ́n kán jókòó kán ṣe mítìn
ó dáhùn tẹ́ ìbínú lé lórí ń tẹ́ sọ dédé ọ̀nà tá a gbé gbà ẹgbún fíù yín wá dàtọ̀ but wọn ò rí bẹ́ẹ̀ wọ́n rí wọn bí ọ̀tá tó gbógun ti gọ́ọ̀mẹ̀ntì tó fẹ́ fà tó gọ́ọ̀mẹ̀ntì that's where the problem lie issue gan tó fa wàhálà ni so ó wà ní ọkàn wa náà ń rò ṣé tá a bá invite àwọn ará bíi tá a bá invite àwọn leader wọn kí ni ó máa ti bẹ̀ wá tí wọ́n bá dẹ̀ láwọn fẹ́ wá tí wọ́n wá tí ọwọ́ òsìnkú ìjọba mú wọn ṣé wọ́n ní sọ pé Ọlágúnjú àti group ẹ̀ wọ́n gbàbọ̀dì tí wọ́n ṣé wọ́n ní sọ pé wọ́n ti gbówó fún wọn àwọn náà tàn wọ̀nyàn wá so làwọn afi dákẹ́ la fi ń dọ́gbọ́n wò ó lọ́tún lọ́sì pé wẹ̀ àwa máa right sí federal government pé kí wọ́n jẹ́ everybody kí wọ́n ṣe reconciliation of every tribe concept of committee kó reconcile every tribe there is marginalization in Nigeria ti pín àkàntì ìlọ́ni Nigeria ti pín àti ìpínyà ní oníkàkó tí ìlọ́ni ìlú ò fararọ̀ so iṣẹ́ ńlá wà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ifá láti ṣàtúntò orílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ ṣọ̀kan ọmọ Nàìjíríà fẹ́ rárá wa mọ́ Ìgbò kò fẹ́ bá Haúsá ṣe Haúsá ò fẹ́ bá Ìgbò ṣe nísìnyí báyìí Haúsá náà ò fẹ́ bá Yorùbá ṣe Nàìjíríà ti pín kọ́lọ́run kó kàn ṣàánú ni so nǹkan táwa rí níbẹ̀ nìyẹn eléyìí tó lọ gbé lẹ́tà lọ èmi ò takò group mi ò takò àwa ò takò anybody o ọ̀nà táwọn náà fi pé ó yẹ káwọn gbà làwọn gbégbèsè yẹn dáṣọ. ẹ sà press conference tí a ti ń jìnrìn láti jọ yìí tẹ ló máa wáyé nínú oṣù kejìlá ọdún yìí ìgbà gbọ́dọ̀ máa wáyé ibo ló ti fẹ́ wáyé. ṣé ní world press conference tá à ń sọ yìí ó la fẹ́ pé gbogbo àwọn leaders wa jọ dípẹ́ gbẹ́jọ́ tá a máa gbé fún jọ n tá a máa gbé fún template n tá a ṣe ni ìbẹ̀rẹ̀ àti máa sọ fún ọ báwo la ṣe bẹ̀rẹ̀ ibo la bá ṣe dé ibo là ń lọ kí ni èròǹgbà wa gan kí la rí gan tá a fi gbé sovereign country sovereign state jáde kí la fẹ́ kàn ṣe n tó wà bí ní tá a máa gbé fún leader kankan n tá a máa gbé jáde nìyẹn inú ibi ni aims and objectives wa wà pátápátá inú bí ló wà n ta fẹ́ kó jáde n ta fẹ́ ṣe ó máa wáyé ní agbára Ọlọ́run ní latest second week ní oṣù kejìlá ọdún 2024 adẹ̀ ní lóògbà lọ́ọ̀kan wa wípé bàbá wa ààrẹ àná Ọbásanjọ́ la fẹ́ kó jẹ́ alága àwọn tí wàá dájú mọ́ Abubakar Absalam àwọn Àtíkù gbogbo wọn everybody àwọn ẹ̀yà Ìgbò àwọn ẹ̀yà àwọn ọba wa àwọn ẹ̀míà gbogbo ló máa wà níbẹ̀ àwọn Dangote gbogbo wọn yẹn la fẹ́ pè síbẹ̀ adẹ̀ tí ń ṣètò ẹ̀ bet níbi tí a bá kíní ìdé nísìn àwọn adẹ̀ ti sọ wípé ní agbára Ọlọ́run Èkó la fẹ́ ṣe ẹni tó dẹ̀ máa ṣe alágbàtẹ̀rù kíní wọ̀nyí ta partner pẹ̀lú wọn àwọn ní Citizen magazine tí ó wà ní Gbàgádà ní ìlú Èkó àwọn náà ni ọ̀hún láti máa ṣe lágbára Ọlọ́run àwọn náà ló máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn then a nídìí ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà nílé lóko lọ́nà omi kì í ṣe àwọn tó wà Nàìjíríà nìkan la máa pè àwọn èèyàn wa tó wà ní diaspora a máa pè wọ́n fún àpẹẹrẹ nísìn ọmọ Nàìjíríà kan wà bẹ́ẹ̀ tó jẹ́ special adviser to Gambia president a máa pè wálé àwọn professor Dr. Akinwumi a máa invite wọn síbẹ̀ a máa gbé template wa fún wọn a fẹ́ ìrànlọ́wọ́ yín program tá a fẹ́ ṣe yìí a máa invite àwọn many journalists foreign ambassadors láti grace occasion yẹn ó dẹ̀ máa gba owó ẹjọ́ ìrànlọ́wọ́ là ń fẹ́ látọ̀dọ̀ yín o a máa ṣe many things ẹ bá wa rí sáwọn èèyàn wa wọ̀nyí ẹni àkọ́kọ́ Dr. Oríadé Daniel o national secretary the lovers of hope for greater nation phone number ìlélẹ́yìí 070-3118-3738 Dr. Oríadé Daniel 070-3118-3738 ẹnìkejì ni Mrs. Ayílẹ̀ Ayọ̀adé Sherifat Adéfúnkẹ́ 080-3430-9431 Ayílẹ̀ Ayọ̀adé Sherifat Adéfúnkẹ́ 08034-30-9431 then Lawal Karim Abbas 070-6284-5143 Lawal Karim Abbas 070-6284-5143 is the chief security officer to the publisher City People magazine Lagos. Phone number tèmi náà ní tẹ́ bá fẹ́ pè mí o Wálé Ọlágúnjú lórúkọ mi 080-23
263603 08023 263603. ẹ ṣé ó dàbọ̀.